àwa lọmọ Imasayi ọmọ Olúwaṣọ ọmọ Àjàgìdì àgbò ọmọ tẹ́bùrú tẹ́bùrú ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká gbógo lẹ́yìn ká ìmọ́lẹ̀ tó tàn bí ìràwọ̀ ògo dídán jùlọ ká rántí àwọn bàbá wa tí wọ́n ti lọ sinmi lẹ́yìn iṣẹ́ rere gbogbo tí wọ́n ti fi lélẹ̀ gbogbo ọmọ. àwa bí gẹ́gẹ́ bí ìjókòó alálàáfáà láti wá bẹ̀rẹ̀ sí bá wọn ṣàjọyọ̀ ìgbádé ọdún kan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti àwọn ètò míì tí wọ́n ń ṣe láàrin ìlú láti mú kí ara kó dẹ àwọn aráàlú. Believe me sincerely, I didn't know that this palace could turn to this. Mo fi Ọlọ́run tó dá mi ṣe rí. Níjọ́ tó ń kọ́ sẹ́, mo wà ní Àbújá ní ọ̀sẹ̀ píkṣọ̀ 20 yẹn sí mi. Mo ń rẹ́rìn inú mi ń lo oníjẹ́ ìjábọ̀ lójú mi. Tó tí n bá ti jí, má ti lọ kábíyèsí, ìbùlẹ̀ tí ń rówó ìná. Because support our fún wọn tó 0.05. So why is somebody living in his own house? Could you want to palace? And the palace is my first contact. And I believe in. That's a trademark. If the palace is not in good condition, I can see that living. Gbogbo ẹ̀mí tó bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni wọ́n gbọ́dọ̀ rí àṣeparí rẹ̀ o. Lọ́jọ́ tá a máa commission léyìí a gbọ́dọ̀ wọ ẹnikẹ́ni tì. Bíbélì fi yé mi pé ó ní mi ò gbójú mi sí olókè wọn nì. Ó ní níbo ni ìrànlọ́wọ́ mi ò ti wá. Ó ní ìrànlọ́wọ́ mi ò ti ọ̀dọ̀ Ọlọ́run wá tí ó dọ̀rùn wáyé. Olúwa Ọlọ́run mi, àwa náà gbójú wa sókè. Níbo ni ìrànlọ́wọ́ yóò wá ti wá fún bàbá wa kábíyèsí wa ọba LUKMAN Ọlámilékan KUOYE. A gbójú wa sókè sí ọ̀dọ̀ rẹ̀ nítorí pé ọ̀dọ̀ rẹ̀ ni ìrànlọ́wọ́ yóò wá ti wá. Olúwa Ọlọ́run mi, ẹ dìde ìrànlọ́wọ́ fún bàbá wa kábíyèsí. Kí a fọwọ́sowọ́pọ̀ ká tó sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa kábíyèsí kí Imasayi kó lè tẹ̀síwájú. Àdá ọ̀kan náà ní gbogbo wa kí ìlú yìí kó lè gòkè sí nígbà tó bá jọ sowọ́pọ̀ tá a gbé nínú ìfẹ́ nínú ìrẹ́pọ̀ òun ló lè mú kí ìlú yìí kó tẹ̀síwájú a sì lè máa gbórúkọ Imasayi lókè lókè. Gbogbo ẹ̀yin ọmọ ìlú Imasayi lólóyè ni o lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin ẹ má jẹ́ ká wo kábíyèsí nìkan níran pẹ̀lú nǹkan tó kọ́ yìí nítorí eléyìí ni oríire Imasayi. Whoever that is coming to Imasayi to pay visit will see this as an edifice. Yes. And please, I want to beg you all, please support Kabiyesi till we finish this. Yeah. And tips of an iceberg nínú nǹkan oríire tó wọ́n máa ṣẹlẹ̀ ní ìlú Imasayi. Lágbára Ọlọ́run bá gbogbo wa náà ni àti èmi náà tí wọ́n ń bì a máa support wọn fully àjọ máa bẹ̀rẹ̀ àjọ máa parí ẹ̀. Nǹkan oríire wà ní dúró lọ́dọ̀ tí nìkan bíbà á káàkiri àtọ̀dọ̀ tiwa náà gbogbo nǹkan tá gbogbo àwa táwa bíbà bí inú wa ṣe ń dùn inú wa dùn kalẹ̀ agbára Ọlọ́run bá ọlọ́àjẹkan lọ ọlọ́àjọba ìdóró ọlọ́àmú bí méjèèjì ní yàsín yàsín kọkúlá yàsín aláṣàrà mú káwọ́lá. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fún ìlú Imasayi nítorí pé ó nífẹ̀ẹ́ ìlú yìí gan ó dẹ̀ gbàdúrà wa if not kò easy nínú gbogbo situation láti máa rántí gbogbo nǹkan báyìí láti ṣe because everybody ló ní tiẹ̀ lára but ẹni tí Ọlọ́run bá fi ìfẹ́ ìlú sí lọ́kàn ló máa mọ̀ pé number one priority òun ní ìlú kóhun tó ro tara òun gangan fún ara wọn because tó bá dáa wọn á sọ ń pa ẹ̀ tó bá tún dáa náà wọn á sọ ń pa ẹ̀ so kábíyèsí ti sọ èyí tó pọ̀ jù fún àwa ọmọ ìlú ìyẹn kábíyèsí Adeleke tí wọ́n ti sọ̀rọ̀ fún wa pé àfi ká support vision yìí wọ́n ṣe nítorí kábíyèsí o nítorí ara wa ni tàbá support ẹ̀ á ṣe é ṣe tàbá tún support ẹ̀ lọ́dà kejì á ṣe é ṣe torí nǹkan tọ́lọ́run bá ti gbé kalẹ̀ Ọlọ́run máa see to it end ní pé kíní tó bá jẹ́ Ọlọ́run ló gbé kalẹ̀ á make sure kó parí everything ṣùgbọ́n
kó ba lè dọ́là káà náà lè fọ́ sọ̀yà níwájú àwọn ọmọ wa pé mo nípa nínú nǹkan tó ṣe òun ni gbogbo wa gbọ́dọ̀ kópa ń bẹ̀ ká má fi dá kábíyèsí nìkan. ولا إله إلا الله ملء الميزان ومنتهى العلم ومبلغ الرضا وزينة العرش والله أكبر ملء الميزان ومنتهى العلم ومبلغ الرضا وزينة العرش ولا حول ولا قوة إلا بالله. èèyàn máa dé àyè kan nítorí pé ó bá ní ọ̀làjú tó dẹ̀ mọ nǹkan tó ń ṣe tó bá ṣe bá lè bá bẹ́ẹ̀ kọ́ ló máa fi sí ọmọ gidi ó gbúdọ̀ náwọn àtúnṣe tó máa ṣe ń bẹ̀ èyí ló fa extension palace yìí tí a fẹ́ ṣe foundation lénìí kọ́dà mo yín bá yín sọ̀rọ̀ lọ́wọ́ àwọn tá a tún jọ fẹ́ jòkójọ ṣàdúrà lórí bá a ṣe fẹ́ ṣe foundation yẹn. ẹ̀dá wà ní rìn ó tilẹ̀ òkè nífẹ̀ẹ́ ara yín tó ẹ̀ kìlá yín jẹ́ ńjọ́ kan gbogbo ọjọ́ tí kìí jẹ́ bá wá láàrin ara yín ká rò ó délẹ̀ ká ṣe sùúrù délẹ̀ nítorí pé àti ahọ́n àti yín ni wọ́n ṣe kí ni wọ́n ń gẹ́ra wọn jẹ́ ahọ́n òtítọ́ torí ẹ̀ ṣe kí ni kó kúrò ń bẹ̀ o gbogbo ọjọ́ tọ́lọ́run bá ní kúrò ẹ̀ wá èyí tí ó wà bàjẹ́ tí ó wà fọ́ lójú ọlọ́run ní tó ṣẹlẹ̀ láàrin láyé ọ̀dà Muhammadu Rasulullah gbogbo ọjọ́ tí èèyàn bá ti ń bẹ láyé lólùfẹ́ ní báyìí lólùfẹ́ pé ẹ̀jẹ̀ nìkan ni my honey irọ́ náà ni á gbéra wa jẹ́ ń jọ́ kan. duplex kì í ṣe ilé kékeré mọ́dẹ̀lì yẹn èmi ti rí mọ́dẹ̀lì yẹn kì í dẹ̀ ṣe ilé kékeré ààyè yẹn dẹ̀ wà lẹ́yìn ààfin tí mo sì mọ̀ pé ọlọ́run ọba tó mú ìmọ̀ràn tó mú èrò yẹn wá tó dẹ̀ fẹ́ fìpìlẹ̀ lélẹ̀ lónìí á parí ẹ̀ láàrin ọdún kan. King of Imasayi Kingdom, and basically as a young person he has motivated a whole lot of us in our journey through life and also through the Rotary movement. He's known to be the chapter president of the Rotary Club of Atonota in some time in the past and still actively involved in Rotary activities. Basically, his journey through life also is well related to how well he has supported community service and also community development. And I also hope that as he marks the 1 year on throne, he would continually mark several years in good health and sustainable growth to the community and to the world at large. Kábíyèsí dá wa àwa opó ní ọlá, wọ́n fún wa ní ẹ̀bùn ńlá bàǹtàbàǹtà tí a máa jẹ títí láéláé. àwa lọmọ Ìmáṣayí ọmọ Olúwaṣọ ọmọ Àjàgìdì àgbò ọmọ tẹ́bùrú tẹ́bùrú ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká gbógo lẹ́yìn ká ìmọ́lẹ̀ tó tàn bí ìràwọ̀ ògo dídán.